Mo kí gbogbo ojú tó wò mí nílé lóko lọ́nà lẹ́yìn odi mo kí káàbọ̀ sórí àkọ́tún ètò wa ètò yín Miliki Express tó lílu Miliki lórí Orísun original #1 káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí kókókó mo kí gbogbo yín o Yusuf Olúbùsọ lórúkọ tèmi ọmọ bíbí inú Simeon ọmọ ayé nínú owó tàbù aka ẹlẹ tó ṣe kíni tó wà funkylicious ẹ ti mọ̀ pé tẹ́ bá ti rí mi ìgara ó yá jugara yẹn mo ti ju me small but mighty ó ṣe jugara mo ju gbogbo èmi nílẹ̀ èmi náà kí yín o mo kí yín tọ̀wọ̀tọ̀wọ̀ mo kí yín tòǹdó mo kí yín tàkùrẹ́ mo kí yín tìbàdàn mo kọ́mọdé mo kágbà onílé ẹ mọ̀ kú lé o gbogbo ẹ̀yin èrò ọ̀nà ẹ kú ọ̀nà Miliki Express náà ló tún wọlé ní wẹ́rẹ́dìwẹ́rẹ́ ní ti wẹ́rẹ́tíkálì ẹni náà ti mọ bí tá a wà lórí Orísun original #1 kò tẹ́lẹ́gbẹ́ #1 tẹ́ bá ti gbọ́ ẹṣin tó ṣíwájú ó ti gbà kò kíní ná ẹyẹ jàǹpátá yépa ẹbẹ̀ ńlẹ̀ ẹ̀jẹ̀ dá ọkùnjà ọmọ bíbí inú wonder dá ọkùnjà small but mighty of Miliki Express náà ni mo ṣì ń jẹ́ mo kí yín káàbọ̀ sí orí ètò wa ẹni yìí àrà ọ̀tọ̀ ló bá dé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ pé a pàdánù ògo ńlá ọ̀sá bá ti ń pàdánù rú àwọn ògo ńlá bẹ́ẹ̀ ògo ńlá ni mo máa ń pè wọ́n ọ̀sẹ̀ yìí náà ti mọ̀ pé Ọlọ́run kọlẹ̀ fún àwọn kan ní ẹ̀bùn ni tẹ́ bá ti rẹ́bùn lára èèyàn ní ìdásẹ̀ tún máa rò ó jìnnà wípé Bùsọ́lá fact ó dùn wá dénúdénú kódà gan ó wá kí ẹmí ara wa àmọ́ ìyá yìí wọ́n ṣe dáadáa nígbà tí wọ́n wà ní ilé ayé. ẹni tá a dẹ̀ ń sọ náà ni mọ́mì wa olóògbé Henrietta Kosoko tí wọ́n jẹ́ ìyàwó ìlú mọ̀ọ́ká Jide Kosoko tẹ́ bá rántí náà gbà yẹn kó tẹ̀ tó di pé wọ́n ṣaláìsí. ẹni tá à ń sọ̀rọ̀ nípa yẹn sì wọn ò lè gbápá mọ́ wọn ò lè gbẹ́sẹ̀ wọn mọ́ wọn ò lè ṣe bí èèyàn mọ́ àmọ́ nígbà tí wọ́n wà nílé ayé wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà nísìnyí ẹ jẹ́ ká yàbàrà díẹ̀ ká lọ wo gbogbo bí wọ́n ṣe wake up wọn ní LTV8 bí àwọn eléré ṣe wá lọ́lọ́kan òjọ̀kan tí wọ́n ṣe yẹ wọn sí àwa gan lórí Orísun àwa náà gbẹ̀yìn bẹ̀ ẹ jẹ́ ká lọ wò à ń bọ̀. ó lè dùn mí fún ẹ ṣebí irú ìròyìn bòrùn ìyàwó tó fi sílẹ̀ ń lé ṣebí bóun náà ṣe ń gbé márúwá tó ṣe ń kiri nìyẹn tó bá lọ tó bá dé òun náà kí púùlù mọ́lẹ̀ òun náà ta púùlù. èmi ọmọ ni márúwá àwọn gbọ́ pé mi wà márúwá rí. ọ̀lẹ́ nǹkan tí òye ọjọ́ tẹ́lẹ̀ ọ̀ láyé ẹ. ìmúra ọlá máa jẹ́ ìjọba bá kú ìdí bí ẹni wọ mi ìjọ ìyá kú ìmúra ọlá bàjẹ́ ìjọ bàbá kú ìdí bí ẹni wọ mi ìyá ní wúrà bàbá ní jígí ìyá ní wúrà. ó pọ̀ díẹ̀ torí pé wọ́n jẹ́ ẹnìkan tí wọ́n kúnyàn mọ́ra wọ́n nífẹ̀ẹ́ ara wọ́n nífẹ̀ẹ́ ọ̀rẹ́ wọ́n nífẹ̀ẹ́ ojúlùmọ̀ kò sẹ́ńtínú ìbàjẹ́ nígbà tá a gbọ́ nípa ikú Henrietta Kosoko àdúrà tá a lè gbà náà ni pé k'Ọlọ́run ṣáájọ kó bá tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Inú mi bàjẹ́ mi tẹ́ gbàgbọ́ náà torí mo rò pé ojoojúmọ́ ni àwọn oníwèé ìròyìn wọn ò ní ṣe iṣẹ́ wọn déédéé bí iṣẹ́ ojoojúmọ́ náà wọ́n á kọ pé akú so mo kàn tí rò pé lára àwọn ọ̀rọ̀ tó máa ń sọ náà ní èwo àfi létà lálẹ́ lọkọ mi wá ń sọ pé ń gbọ́ wọ́n mà ní ẹnìkan mo ní má dà wọn lóní àwọn mà ti gbogbo yẹn mà ti gbé mo ṣe pọ̀ rẹ́ mi nìyẹn tó jẹ́ ọmọ ex-president wa pé Ìṣọ̀lá gbọ́ báyìí wá ní bẹ́ẹ̀ ni ṣẹ́ mọ̀ ó jẹ́ ìbànújẹ́ gan orí ọkàn mi ó dẹ̀ jẹ́ nǹkan tó yẹ kó bà mí nínú jẹ́ gan torí mo sì bá wọn sọ̀rọ̀ bí abi 2 weeks ago so just before her death so. nǹkan tó touch mi gan ni o torí pé nígbà tí mo máa gbọ́ mo ṣẹ̀ṣẹ̀ wọ Naija padà ní mi lọ ṣe wedding àti honeymoon ni so nígbà tí mo rí news yẹn mi kọ́kọ́ fẹ́ nígbàgbọ́ nú ẹ̀ so later nígbà tí mo wá ti bi àwọn stakeholders kankan àwọn àgbààgbà inú industry àwọn lọ́wọ́ fi yé mi pé òótọ́ ni because mọ̀mí Henrietta ó jẹ́ nìkan tó jẹ́ pé wọ́n máa ń ṣe gẹ́gẹ́ bí ìyá fún gbogbo àwọn ọ̀dọ́ tó ń bọ̀ ìgbàkigbà tí bá ti wà lórí set wọn ló máa ń encourage mi ló máa ń jẹ́ kí n mọ̀ pé tó bá jẹ́ iṣẹ́ yìí mo fẹ́ ṣe mo ní láti fi gbogbo ọkàn mi àti ìdùnnú ara mi ṣe ni nǹkan tó dùn mí gidi gan ni. gbogbo aládágbádá kú kò sẹ́ni tí ò ní kú kò dẹ̀ sẹ́ni tí ò ní rọrùn àdúrà tá à ń gbà ní pé irú eléyìí tún ṣẹlẹ̀ yìí kó má ṣẹlẹ̀ mọ́ nítorí pé a fẹ́ máa kú ní rèwerèwe ṣùgbọ́n tó bá ti ṣẹlẹ̀ èèyàn máa gbà fọ́lọ́run ni Ọlọ́run ọba nìkan lọ́ba téèyàn lè gbójúlé ọba ló fọkàn tán ó mọ̀ jù wá lọ
tó mọ̀ jù wá lọ tó bá jẹ́ pé wà lórí àárẹ̀ kan tó ń rí ìnira báyìí nísìnyí a máa sátọ̀sọ̀ sátọ̀sọ̀ ṣùgbọ́n Ọlọ́run sọ pé òun fẹ́ràn ẹ̀ òun mú sọ́dọ̀ a máa nígbàgbọ́ nú Ọlọ́run náà ni Ọlọ́run ò ṣe kú èrì kò ṣeé ṣe nìkan wọ́n jọ ọ́nú àánú ẹ̀ kọ́lọ̀ jẹ́ kó bá tẹ fẹ́fẹ́ rè. Bàbá ṣe wá láàánú àwa yóò polongo rẹ̀ ọba tó ṣe wá láàánú àpolongo rẹ̀ ó ṣe wá láàánú ó ṣe wá láàánú àpolongo rẹ̀ ọba tó ṣe wá láàánú àpolongo rẹ̀. Alákọ̀ọ́kọ́ màá sọ pé òṣèré ńlá tó mọṣẹ́ tí ò dẹ̀ ń fi iṣẹ́ ẹ̀ ṣeré nígbà kankan òun ni Henrietta Kosoko. Ẹlẹ́nkejì ìyàwó tó dáa ni ìyá tún ni àwọn nǹkan tí mo lè sọ ń pa ẹ̀ nìyẹn ṣùgbọ́n tá bá yọ ń pé tèrè tajọ́ ń ṣe èèyàn máa rí pé ẹni tó nínú rere ni ó mọ àsìkò eré ó mọ àsìkò iṣẹ́ irú èèyàn bẹ́ẹ̀ ó ṣọ̀wọ́n but a lè bí Ọlọ́run a lè dá Ọlọ́run lẹ́bi Ọlọ́run ló yé. ó dùn mí gan-an torí àǹtí Rita jẹ́ ọ̀kan tó yẹ pé oníwà pẹ̀lẹ́ ni wọ́n jẹ́ ọ̀kan tó yẹ pé wọ́n máa ń dúró gẹ́gẹ́ bí ìyá fún ọ̀pọ̀lọpọ̀ wa. Wọ́n máa ń sọ̀rọ̀ tútù mo ti mọ̀ wọ́n tipẹ́tipẹ́ láti 90s so ìgbà tí mo dẹ̀ mọ̀ wọ́n yẹn wọ́n pẹ̀lú àwọn tó kọ́kọ́ bá mi sọ̀rọ̀ nípa bí èèyàn ṣe máa ń ṣe nínú tíátà lóbìnrin ṣe máa ń ṣe nígbà yẹn báyìí má ti wá shoot láti school ní OAU Ifẹ̀ wọ́n máa bá mi sọ̀rọ̀ wọ́n máa sọ bí mo ṣe lè ṣe kí n fojúmọ́ wé mi mo lè act kí n dẹ̀ máa kàwé mi at the same time wọ́n jẹ́ oníwà tútù èèyàn. Verily, verily, you are good. Jesus, you are good. Verily, verily, you are good. Verily, verily, you are good. Verily, verily, you are good. Jesus, you are good. From henceforth, ye say, and spirit, that they may rest for their labors, and their works do follow them. And I looked, and behold, the white cloud, and upon the cloud, one sat like unto the Son of Man, having on his head a golden crown, and his hand a sharp sickle. And the God bless most of us out to our soul. Thank you, everybody. ìṣẹ̀lẹ̀ yìí wúwo lọ́kàn mi nígbà tèmi gbọ́ ìfàgbà tí mo gbọ́ mi ò gbàgbọ́ torí mo ti mọ̀ pé oríṣiríṣi náà máa ń pa lágbájá kú tàmẹ̀dókú tábà máa fi pẹ́ nìyẹn agbékọ̀ọ́lá lòun wà òkè so yẹn ni mo kọ́kọ́ rò bí ìgbà tí wọ́n rí pé àwọn èèyàn sì sọ wọ́n sì ń sọ mu ní lẹ́ni tá a sì ríra níbi 2 weeks ago àjọ wà ní bẹ́ríà bàbá ọ̀rẹ́ wọn kan ni mo ní wà láwọn èèyàn ṣe máa ń sọ̀sọ̀kùsọ mo pe Prince nọ́mbà wọn ò lọ mo pe Ṣọlá Kòsọ́kọ́ mo pe àwọn tí mo lè pè mi ṣáà get nǹkan tó yẹ mi ò gbọ́n tó yẹ kí n gbọ́ ẹ̀mí mi ti wá ń sọ fún mi kó má yẹ pé ìṣẹ̀lẹ̀ burúkú kan ti ṣẹlẹ̀ bí mo ṣe lọlé wọn nìyẹn ìgbà tí mo débẹ̀ mo bá rí pé tòótọ́ ni ẹ rí ní mọ́mẹ́ǹtì tẹ́yàn rí pé tòótọ́ ni èmi gan mọ́ ibi tí mo wà ibi tí mo sorí kọ́ sí
mo sun ẹ̀jẹ̀ kò ṣe pé mo sun o because it was shocking ó yà mí lẹ́yìn nǹkan ìyàlẹ́nu ńlá ló jẹ́ nǹkan ìyàlẹ́nu ńlá gbáà ló jẹ́ fún Henrietta just ṣé mo ikú ẹ̀ kàn lọ bẹ́ẹ̀ yẹn just like àdèmọ̀ kó sick àgbọ̀ kó sick àgbọ̀ nǹkan kan bọ̀kọ́ lọ́wọ́n Elédùmarè kó bá wa délẹ̀ fẹ́ ní ire ọdún àjìnà síra lágbára Ọlọ́run á dẹ̀ bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rí gbogbo ọmọ tán fi sílẹ̀ Ọlọ́run Elédùmarè ò ní jẹ́ kán jókòó àwọn ọmọ yẹn á pẹ́ láyé wọ́n á dẹ̀ gbélẹ̀ wọ́n á ṣe nǹkan rí lágbára Ọlọ́run. ṣe rí ìwà yẹn gan ló pọ̀ lára wọn ju pé wọ́n jẹ́ òṣèré lọ ọ̀pọ̀ òṣèré ló wà ṣùgbọ́n àwọn ìwà tán nìyẹn ìwà yẹn jẹ́ kán jẹ́ ní ọ̀tọ̀ bí màmá ni wọ́n ṣe máa ń ṣe wọ́n jẹ́ ní tó yẹ pé tí wọ́n bá ríyàn níṣẹ́ náà máa béèrè yàn tó bá tí ra ń ṣe ló máa béèrè ẹbí béèrè ará wọ́n máa béèrè gbogbo lẹ́yọ kọ̀ọ̀kan ní ẹyọ kọ̀ọ̀kan wọ́n béèrè ọmọ wọn ní sọ pé àwọn ọmọ ń kọ́ wọ́n á béèrè ọmọ lágbájá ń kọ́ tàmẹ̀dò ń kọ́ làkàṣègbè ń kọ́ lámọ̀rin ń kọ́ wọ́n máa béèrè wọn lẹ́yọ kọ̀ọ̀kan ó jẹ́ nǹkan tí ó dùn ní lọ́kàn tó dẹ̀ bà wá nínú jẹ́.